Ẹ kú dédé ìwòyí. Àwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2024 lèyí. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ ṣe ṣẹ́rélé ìyanṣẹ́lódì wọn nítorí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tún ti tú bí ejò. Lábẹ́ rẹ̀, wọ́n ní àwọn kò ní gba àfikún ẹgbẹ̀rún 3 tí ìjọba ń sọ. Òsífò ṣe ìkìlọ̀ fún ìjọba. Ó ní tó bá ti kan ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ó yẹ kí ìjọba máa mú ní pàtàkì. Tinubu pa á láṣẹ fún mínísítà ọ̀rọ̀ ètò ìnáwó láti gbé ìwé owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ jáde. Moghalu dábàá náírà sí náírà. Ó ní 494,000 náírà táwọn òṣìṣẹ́ ń pariwo rẹ̀ kó lè bọ́ sí. Dídojúdé tí Heritage Bank dojúdé báǹkì àgbà orílẹ̀-èdè yìí ti ní irọ́ pátápátá ní ọ̀rọ̀ táwọn kan ń gbé kiri pé òun fẹ́ gba ìwé àṣẹ lọ́wọ́ àwọn báǹkì mẹ́ta kan. Lábẹ́ rẹ̀, ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni o, àwọn tó ń sọ fẹ́ dá wàhálà sílẹ̀ ni. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sọ̀rọ̀ lórí ìyanṣẹ́lódì ẹgbẹ́ àwọn òṣìṣẹ́, ó sọ̀rọ̀ lórí ewu tó wà níbẹ̀. Tinubu gbóṣùbà káre fún Wike pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe gẹ́gẹ́ bí mínísítà olú ìlú orílẹ̀-èdè yìí. Àjọ elétò ìdìbò ti fi ọjọ́ kún fún àwọn olùdìbò láti fi orúkọ sílẹ̀ ní ìpínlẹ̀ Edo àti Ondo látàrí bí àwọn èèyàn kò ṣe jáde fi orúkọ sílẹ̀ bó ṣe yẹ. Lẹ́yìn oṣù mẹ́ta, wàhálà owó àbá ètò ìṣúná tó ní ṣe pẹ̀lú tírílíọ̀nù 3 àti díẹ̀, wọ́n ti ní kí Níngì bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ padà. Ìròyìn amúlùúdùn, Tóyìn Abraham ti sọ̀rọ̀ síta o, ó ní òun kò ní láéláé sọ ibi tí òun tò sí mọ́ lágbọ̀n òṣèlú. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City ti gbé ìgbésẹ̀ òfin tako àwọn aláṣẹ Premier League lórí òfin ètò ìnáwó tí wọ́n fi dè wọ́n. Ẹ lọ ka àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i nínú ìwé ìròyìn The Matrix lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbò fọ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.